ẹ má jẹ́ òye àmì lẹ́nu pé ojú tó máa ń tì wá ó máa ń kọ́ wa lẹ́nu àtúmọ̀ bá ṣe lè sọ̀rọ̀ àfi tàbá wà ní iṣẹ́ wa àmọ́ ní kúkúrú èmi náà ní mú ọjọ́ solókùn èmi náà kàn tún mẹ́nu bà díẹ̀ lórí ọ̀rọ̀ Yomi Lukman ọmọ Fábíyì. Adúpẹ́ lọ́dọ̀ lọ. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ lọ. Alhamdulillah. Ẹ jẹ́ ká dé ládé. Alhamdulillahi rabbil alamin. Mo kí Ọlọ́run o. Alhamdulillah. Mo kí Ọlọ́run. Alhamdulillah. Mo gbára ti Ọlọ́run mo fi kí Adéwálé Àmúdùwà mọ́. Sallallahu alaihi wasallam. Lórí ọ̀rọ̀ Yomi. Allah. Ṣé rí gẹ́gẹ́ bí orúkọ gẹ́gẹ́ bí ohun tí ẹ̀yin bàbá wa sọ téèyàn bá máa sọ ọmọ lórúkọ kó máa wo orúkọ tó dáa. Akíkanjú ló ń jẹ́ Lukman. Allah. Ẹni tó ní fíṣàn ló ń jẹ́ Lukman. Ẹni tó dẹ̀ ní ọjọ́ iwájú ni. Níjọ́ náà gẹ́gẹ́ bí n ṣe máa ń sọ inú mi dùn pé òun náà wàá gbàgbé lórí ọ̀rọ̀ akíkanjú àdúgbò wọn ní Ṣómólú ló bá dé ọ̀dọ̀ mi. Níjọ́ náà mi ní sọ sítórì púpọ̀ o ó ní mo ṣe ń kúrò lọ́dọ̀ bàbá Sùwé ni àwa invite yín fún jamboree bàbá ń ṣe ní Ṣómólú. Wọ́n tó bí 6 tán wà bọ̀tò òun ni speaker. Mo rántí pé ó ní ọ̀dọ̀ bàbá Sùwé lòun ti ń bọ̀. So tó bá mú bàbá Sùwé lọ́gàá àkọ́kọ́ ó dẹ̀ mú mi lọ́gàá kejì títí di ọ̀la. Wàláì tàláì. Ṣé wá rí akíkanjú ẹ̀yẹn náà ló wá fi kọ̀ntínú lọ́dọ̀ wa. Ìdí tèmi náà fi wá gbà pé ọmọ yìí ò ní relẹ̀. Tẹ bá gbọ́ tẹ bá ní Yomi ń fa wàhálà níbí ó ń fa wàhálà lọ́hùn kì í ṣe torí ara ẹ̀ o. Kò jà fúnra ẹ̀ rí o. Wàláì tàláì tí wọ́n bí láì lásìláwọ̀. Yomi kì í jà fúnra ẹ̀. Tẹ bá rí lórí social media tó bá ní wàá Yomi wàhálà tí ẹ ṣe pọ̀ kíní kan ẹ lọ trace ẹ̀ dáadáa ọ̀rọ̀ tí ẹ kọ́ ló ń kà lára. Even ọ̀rọ̀ tí ẹ gan kò tí ẹ wá ń ríro. Àmọ́ kó gbẹ́ pé wọ́n fẹ́ cheat ẹnìkan níbì kan ó máa dìde ni. Tí wàhálà yẹn bá pọ̀ lójú ẹ̀ lóòótọ́ ṣe mọ̀ pé irú àwọn atajọ́gà ni à fẹ́ fà sẹ́yìn pé Yomi ó dá ó ti ṣe ibi tó fàdé ó dá ní ọ̀gá mi ẹ̀jẹ̀ àfàdé ibi tó lápẹ̀rẹ̀ o mọ̀ pé tó bá tún yá wọ́n á tún fẹ́ ṣe irú ẹ̀fẹ́ lòmíì táwọn ò bá ṣe bó ṣe máa ń ṣe ni. Nígbà téèyàn bá wá ní irú ọmọ yìí lẹ́yìn ṣe mọ̀ pé èèyàn náà máa wí pé mo rẹ́ni fẹ̀yìntì mo léèyàn lẹ́yìn bó tilẹ̀ jẹ́ pé bó ṣe ń fa yẹn àwọn kan tó fẹ́ chance ìwọ tó jọ̀gá wọ́n lè máa sọ lẹ́yìn pé ọmọ yín yẹn ó ti ṣe jù ó ti mọ̀ jù èyí tí mo lè sọ fún síta máa sọ èyí tí máa sọ sínú pé torí ọ̀yà lọ́lọ́run ṣe ṣẹ̀dá ìsún torí alágbára alé lọ́lọ́run ṣe ṣẹ̀dá alágbára oko bí ó sì torí Yomi ó ṣe é ṣe kí wọ́n tó ń sọ̀rọ̀ kó ti fọwọ́ gún àwa náà nínú. Àmọ́ tẹ bá rí pé ara àwọn sójà ìmàní lágbájá ṣe pé wọ́n á kọ́ ṣàn so kí ni ò ṣe jẹ́ pride. Alhamdulillah. Ọlọ́run fọ̀rọ̀ kẹ́ gbogbo àwọn tó ti lọ. Pride tèmi ní Yomi. Ó tún wá ní nǹkan kan mi ò péré láyé kó máa sùn lójú oorun Yomi lọ bá mi ṣe báyìí ó ń lọ nìyẹn. Wá lọ bá mi ṣe báyìí kò fi ijó kan rojú rí. Àmọ́ inú mi wá dùn pẹ̀lú gbólóhùn tẹ́ pé pẹ̀lú orúkọ ẹ̀ ṣe mọ̀ pé ọmọdé ò lè má ṣe bí ọmọdé nígbà kan a máa wá gbé Yomi sórí táwọn kan bá ń pè ní Lukman ó máa ń bá wọn jà àmọ́ kò kọ́ fún mi rí ó kàn lè gbójúlẹ̀ báyìí èmi náà wá mu tí n bá máa rán níṣẹ́ máa ní Yomi ó máa bá mi lọ bí anisa tó bá di jẹ́sẹ̀ yìí máa ní o ṣe Lukman. So nínú ibi tínú mi wá dùn dé fúnra ara ẹ̀ eléyìí ò tí ju bí 3 or 4 years ago lọ ó wá ní bàbá mo níyẹn ó ní dàbẹ́ ni pé mò ń tanra mi ni o
pẹ̀lú Lukman tí mo fẹ́ jù lẹ̀ ó ní mo rí pé international passport mi Lukman ló wà bẹ́ẹ̀ kíní compet mi Lukman ló wà bẹ́ẹ̀ tóun bá dé embassy Lukman ó ní òun wá fúnra wàláì kì í ṣe pé nìkan ló ṣe wá sí fún un ó ní òun wá fúnra òun kíyèsí pé orúkọ ńlá mà ní Lukman yìí ó ní bàbá láti ní lórí mo máa ti pé àwọn afáà mo ti padà sí Islam ẹ bá ń dọ́lọ̀ tó rí. Allahu Akbar. Alhamdulillah. eléyìí ò ń ṣe àròsọ ló ń wájú mi rọ́bìnrin káàbà. so inú mi wá dùn fúnra rẹ̀ náà ló tún wá ṣe ní ẹ máa pè mí ní Lukman mi o màá máa jẹ àmọ́ mo dúpẹ́ pé èmi ò fìgbà kan máa pè ní Lukman. Alhamdulillah. so gbogbo èyí tó ti ṣe yìí náà gẹ́gẹ́ bí ẹni kó má ì tí ì dúró kó má dúró rárá ni kó má dúró re kò ní dúró náà ni èmi náà ti wá rí i pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run dáyàn bọ́lọ́run ṣe ṣẹ̀dá ẹ̀ kò dẹ̀ ṣe láburú òun ro láburú ròyàn. kí Lukman má ní kọ́bọ̀ lọ́wọ́ oúnjẹ adùn lọ fẹ́ni tó bá rí i pé wọ́n fẹ́ ṣì tì ní so túnbọ̀ múra sí ọ̀nà àwa pẹ̀lú ẹ̀. Ọlọ́run nìkan ló ń bá ẹ̀dá bẹ̀rù ẹ̀. ìbẹ̀rẹ̀ orí lọ́lọ́run fi léyìí ṣe gẹ́gẹ́ bí táwọn àfáà wí bí lélẹ́yìí sími láì lè wọ̀ lẹ́yìn láì kọ́lẹ̀ ọlá àwọn bàbá tó jókòó ọlá iná mọ́ hámúrú ìsáradà ṣẹ́yà ọjà kúnlọ́lá agbọ́dọ̀ ohun tóbi. Allahu Akbar. ẹni tí máa pè ní ìsìn bàbá wa. Abdulkarim. bàbá wa ní. èèyàn gbọ́dọ̀ gbówó lọ́wọ́ tí ń sà. ẹ sà.